Adunduntan gbòde o, ó gbòde o, Adunduntan gbòde o. Adunduntan gbòde o, ó gbòde o, Adunduntan gbòde o. Eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye, Adunduntan gbòde o. Eré aládùn, eré olóyin mọ̀mọ́, Adunduntan gbòde o. Àsìkò ti tó, eré ti bẹ̀rẹ̀ nìyẹn, Adunduntan gbòde o. Ọgbọ́n ọlọ́gbọ́n, ohun la fi ń ṣọgbọ́n, Adunduntan gbòde o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára, Adunduntan gbòde o. Àsìkò ti tó, kájọ kọ́gbọ́n kún ọgbọ́n, Adunduntan gbòde o. Àsìkò ti tó, ó yá ká fìmọ̀ kún ìmọ̀, Adunduntan gbòde o. Ọmọdé ilé, gbogbo yín ẹ súnmọ́ bí, Adunduntan gbòde o. Ẹ̀yin àgbààgbà, ẹ wá kan fìdílé, Adunduntan gbòde o. Gbogbo wa pátá ló yẹ ká jọ wò ó, Adunduntan gbòde o. Ìrírí ńlá, ìṣẹ̀lẹ̀ tó fa kìkì, Adunduntan gbòde o. Adunduntan, eré olóyin mọ̀mọ́, Adunduntan gbòde o. Eré ti yá o, ẹ máa bá wa ká lọ, Adunduntan gbòde o. Adunduntan gbòde o, ó gbòde o, Adunduntan gbòde o. Eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye, Adunduntan gbòde o. Eré aládùn, eré olóyin mọ̀mọ́, Adunduntan gbòde o. Àsìkò ti tó, eré ti bẹ̀rẹ̀ nìyẹn, Adunduntan gbòde o. Ọgbọ́n ọlọ́gbọ́n, ohun la fi ń ṣọgbọ́n, Adunduntan gbòde o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára, Adunduntan gbòde o. Àsìkò ti tó, kájọ kọ́gbọ́n kún ọgbọ́n, Adunduntan gbòde o. Àsìkò ti tó, ó yá ká fìmọ̀ kún ìmọ̀, Adunduntan gbòde o. Ọmọdé ilé, gbogbo yín ẹ súnmọ́ bí, Adunduntan gbòde o. Ẹ̀yin àgbààgbà, ẹ wá kan fìdílé, Adunduntan gbòde o. Gbogbo wa pátá ló yẹ ká jọ wò ó, Adunduntan gbòde o. Ìrírí ńlá, ìṣẹ̀lẹ̀ tó fa kìkì, Adunduntan gbòde o. Adunduntan, eré olóyin mọ̀mọ́, Adunduntan gbòde o. Eré ti yá o, ẹ máa bá wa ká lọ, Adunduntan gbòde o. Adunduntan gbòde o, ó gbòde o, Adunduntan gbòde o. Eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye, Adunduntan gbòde o. Eré aládùn, eré olóyin mọ̀mọ́, Adunduntan gbòde o. Àsìkò ti tó, eré ti bẹ̀rẹ̀ nìyẹn, Adunduntan gbòde o. Ọgbọ́n ọlọ́gbọ́n, ohun la fi ń ṣọgbọ́n, Adunduntan gbòde o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára, Adunduntan gbòde o. Àsìkò ti tó, kájọ kọ́gbọ́n kún ọgbọ́n. Mo ní báyìí kí n tó wá báyìí bóyá lè fojú àánú wò mí lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ni. Mo mọ́wọ́ mo mẹsẹ̀ lórí ẹ̀. Ọmọlẹ́wà náà sọ pé wọ́n pa ìyàwó àfẹ́sọ́nà mi ni. Ọmọ tá a jọ ń ṣe wọléwọ̀de báwo mo sì máa pa ẹjọ́ nítorí Ọlọ́run ọ̀ràn lílé ìsà. Ẹ ṣàánú ẹ mo rò pé ó fẹ́ jẹ́wọ́ ni bó ṣe ń ṣe ọmọ bí tó wà ní ó ń ṣe bí ọmọ gáràjì ó ń ṣe ìyàwó àfẹ́sọ́nà mi ni are you stupid? Ọ̀daràn ni ẹ o. Ok, ńgbà tó lóò mọ́wọ́ mẹsẹ̀ ń pa ọ̀rọ̀ yìí kí ni nọ́mbà ìwádìí orí sẹ́ẹ̀tì ẹ̀ ìwọ ló sàpé kẹ́yìn. Ẹ ọjọ́ sá kọ́rọ̀ ètò ìṣẹ̀lẹ̀ ó ti tó bí ijọ́ mẹ́rin gan tí mo ti ń wá fóònù mi tí mi ò rí i. O ò dẹ̀ lè fi tọ́lọ́pàá létí dájúdájú ọ̀daràn ni ẹ ẹni tó bá wojú iná mọ̀ pé ojú ọ̀daràn ni. Bọ́lájí dábàrà sínú sẹ́ẹ̀ jàre. Ọ̀daràn bá ní wọn ẹ̀rọ pọ̀ ọmọ gidi ni wọ́n. Ẹ pẹ̀lẹ́ kí Olúwa kí ó wà pẹ̀lú yín kí Olúwa kó gbọ́ àdúrà yín ààbò Ọlọ́run á dájú lórí yín. A rí yín o ṣé kò sí. Bẹ́ẹ̀ ni dádì ṣe rí ó ní ọmọkùnrin kan ní skul mi
tí n bá pè lálàánú mi ò ṣe sọ torí bọ̀bọ́ ìlú à ń kọ́ mi ṣe so a dẹ̀ close gan láìpẹ́ mo wá ń gbọ́ pé wọ́n ní pé ẹ̀wọ̀n pààyàn kan wọ́n ṣàkómọ ọmọ ṣá àtìgbà yẹn láti wà lórí ẹ̀ ọ̀dàdì sọ̀rọ̀ tí wá tó rìn wá dé dúró ń sìn báyìí ó ti délé ẹjọ́ mo dẹ̀ ń gbọ́ pé wọ́n ní tí wọ́n bá dájọ́ kú fún ẹ̀wọ̀n ló máa kú sí dáàdì mo dẹ̀ mọ̀ lọ́kàn mi pé ọ̀bọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí kò lè ṣerú nǹkan bẹ́yìn àkóbá lọ̀rọ̀ ẹ̀ jẹ́ lóye kí wọ́n á bá yín sá dáàdì ẹ̀ ṣàánú mi. kí Olúwa kí wà pẹ̀lú yín ẹ jẹ́ kí a gbàdúrà. kí Olúwa Ọlọ́run kí ó gbàdúrà fún yín ààbò Ọlọ́run kó dájú lórí yín kí Olúwa fi wá mọ̀nà Jésù Olúwa wa. àmín 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 orúkọ Jésù. ẹ pẹ̀lẹ́. Olúwa fi yé mi pé arákùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí pé kò mọ nǹkan kan nípa ẹ̀ṣẹ̀ yìí Bíbélì dẹ̀ sọ fún wa pé olódodo kankan kò ní kú sípò ìkà nítorí ìdí èyí Olúwa jẹ́ kó yé mi pé kò ní jìyà kankan bó tilẹ̀ kó mọ̀ so nítorí ìdí èyí ẹ kí hallelujah méje. hallelujah 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 hallelujah. ẹ ṣé ogun ti ṣẹ́ Olúwa fi yé mi pé ogun ti ṣẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run màmá àdúrà ní ẹbọ onígbàgbọ́ nítorí ìdí èyí ẹ máa lọ fún ìsìnra ọlọ́jọ́ méje pẹ̀lú àwẹ̀ Olúwa ó sì gbọ́ àdúrà wa nítorí pé àdúrà lẹbọ onígbàgbọ́ lẹ́yìn èyí ogun máa ṣẹ́ pátápátá àmín. nítorí ìdí èyí ẹ múra o Ọlọ́run á gbọ́ àdúrà wa ẹ jẹ́ kí a gbọ́ àdúrà. Bàbá a dúpẹ́ nítorí pé ẹ ti dá wa lóhùn nítorí pé ogun tí a fẹ́ ti ṣe fún wa Ọlọ́run ọ̀run gba ọpẹ́ wa. àmín. Jésù Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù. dáàdì ẹ ṣé o. ẹ máa yọ̀. Olúwa ṣagbára bọ̀ fún o pẹ̀lẹ́ ṣé sáà. ẹ̀yin gan ẹ wá nílò láti múra kí ẹ dẹ̀ kún fún àdúrà. ẹ má gbàgbé o ààwẹ̀ àti àdúrà ní ẹbọ onígbàgbọ́ Ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà. ẹ má gbàgbé o ààwẹ̀ àti àdúrà ẹ múra sí Olúwa ràn wá lọ́wọ́. ẹ pẹ̀lẹ́. mọ́mí mi láìbẹ̀ ṣe ń ronú ẹ má ronú mọ́. mo ronú mọ́ ṣé n tí ó fi sọ fún mi lélẹ́yìí lẹ́dàá mi ṣé n dáàdì bí mo fi sọ fún mi ní pẹ̀lú gbogbo làkàkà mi. mọ́mí ẹ má bànújẹ́ mọ́ èmi mọ̀ ọ̀nà ọkàn mi pé Àdìgún ò mọwọ́ kò mẹsẹ̀ níwọ̀n ọ̀tọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àkóbá lè jẹ́ f'Àdìgún àbádìgún kọ́ ni ẹni tẹ́mi ò gbé láti padìyẹ lásánlásán ká bá wàá so èyàn abẹ̀mí mọ́mí èmi mọ̀ pé olóòótọ́ Àdìgún kò ní kú sípò kà lágbára ló máa jáde náà àwọn tó wà mọ́mí ẹ ní sùúrù ẹjọ́ torí Ọlọ́run ẹ má tún ronú mọ́ ẹjọ́. èmi náà mọ̀ pé Àdìgún ò lè pààyàn wọn ò pààyàn nílé wọn ilé tiwa náà yan rẹ̀ wọ́n rí ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ ni pé báwo l'Àdìgún ṣe pàdé àwọn èèyàn wọ̀nyí tí wọ́n fi kó mọ́ wọn àti wípé owó lọ́ọ̀yà bó mo ti máa rówó lọ́ọ̀yà torí Ọlọ́run. mọ́mí mo sọ pé ẹ̀ ló ń ṣe yín tó yẹ pé nítorí ọ̀rọ̀ lọ́ọ̀yà ni mo ti bálẹ̀ àwọn ìlú sọ̀rọ̀ mo rẹ̀ ti fún 15,000 naira gan as deposit ẹ ṣáà bá wa gbàdúrà èyí ni kẹ́ ẹ fún ọ̀jà ìbámu kẹ́ ẹ fún kó le ṣe ti gbọ́ mà k'Àdìgún má ti kú kó dẹ̀ má ti ṣẹ̀wọ̀n ni bẹ́ẹ̀ kẹ́ máa gbé má ronú mọ́ mi láìpẹ́ ṣe ń ronú ìmọ̀ ẹ̀jọ́ mọ́ bí ọ̀nà kan lèèyàn fún òrì ìwọ tẹ́ bá tún náà ronú sẹ́yìn gọ́sùn lè fọ́ sí kẹ́ ìjọ mọ́ mi ẹ má ronú mọ́ kẹ́dẹ̀ má wò mà Àdìgún náà ṣe ní ọ̀rọ̀ tèmi náà tó mọ̀ pé kí n tó pàdé Àdìgún àtàwọn school mo mọ bí result mi ṣe rí ìgbà tí wọ́n ti pàdé Àdìgún báyìí tó ń kọ́ mi iṣẹ́ náà mọ àwọn result mi tí mò ń gbà sí mọ̀ bó ṣe rí mi wà rògbò yẹ kí wá Àdìgún yẹn kó wá níṣòro kí n dẹ̀ ní àǹfààní àsìrànlọ́wọ́ kí n má lè ṣe kọ́ sí mo ṣe nìyẹn mà ẹ má ronú ẹ jọ. ó ṣe wàhálà láàánú ojú òní tì ọ́ ó pèsè gbogbo èèyàn ló máa ń san orí fún yìí
ṣùgbọ́n mo kàn dúpẹ́ lọ́wọ́ ọ̀tẹ̀ ipò mo rí. ẹ má ronú ẹ jọ ẹ jẹun kẹ ẹ sùn ẹ jọ má máa rí mọ́ mà. ó ṣe màá lè sàn ọ́ ó ṣe mo dúpẹ́ bá ń kílé o. Sáyọ̀ kí ló ṣe wọ́n ọmọ yìí ó máa fẹ́ para ẹ sí mi lọ́rùn kẹ́ kí ni pírọ́blẹ̀mù ẹ̀ gan torí láti ìjẹta abóúnjẹ rẹ̀ ò jẹun jọ sọ fún mi náà kí ni ìpàdé wèrè àti asínwín ṣé ìwọ náà mú ni àbí kí ni pírọ́blẹ̀mù ẹ̀ torí mi ò mọ̀ ẹni tó bá máa torí ọkùnrin kan kú ẹgbẹgbẹ̀rún ọkùnrin ló máa kọjá lórí sàárè ìwọ ọmọ yìí mo sọ fún ẹ orí ọkùnrin ò ṣe é gbọ́kànlé bí eléyìí tó bá jẹ́ pé o sọ pé òun kọ́ ló pààyàn tó bá jẹ́ òun wà ní nǹkan ó fẹ́ para ẹ̀ kí ló fẹ́ para ẹ̀ lé lórí mo fẹ́ mọ̀. wọ́n mi mo ti sọ fún yín Adigun ò mọ́wọ́ kò mẹ́sàn-án wọ́n kàn fẹ́ kó bá ni kẹ́dẹ̀ máa wọ̀ bọ́ ẹ̀gbá tí mo ti mọ̀ báyìí náà ṣàmọ̀ result mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo yẹ máa ń fẹ́ àwọn cousins mi bàbá tí mo ti mọ̀ ẹ̀nà ìwò last semester result mi mo yẹ pass brilliantly ọ̀bọ̀ yẹn wá kó bá ń sẹ́yìn kí n má ronú wọ́n kó bá ní. bẹ́ẹ̀ lẹ́sàn ló fẹ́ para ẹ sí tí òun ló fẹ́ para ẹ lé lórí ṣé wọ́n dé bẹ́ẹ̀ ni tí ayé ò bá rí kó wọn kì í wí tó bá dé pé wọn tó bá rí wọn ní ṣàyédé mú sóò nìkan ló wà school bẹ́ẹ̀ ni anyway èmi á mú ẹ lọ síbì kan ibi tí mo fẹ́ mú ẹ lọ tó bá jó òun ló pààyàn ibẹ̀ ló máa kú sí ọ tí ò bá ṣe òun ni orí ìyẹ́ àjọ. ẹ ṣe máa mọ́ méjì àwọn máa lọ sí Adigun ò lè pààyàn. lọ síbi ìyá Adigun òkú èmi ni màá kú gbé mi sínú àpò kó máa gbé mi lọ. mo mi ẹ mọ lọ mi dábàá lọ sí bọ mo mi ẹ tún lọ ni ẹ dábàá lọ sí jàre oh God. ẹ̀yin ni mo wá rí o wọ́n ní tí n bá ti dé ọ̀dọ̀ yín pé ògbọ́n tó dàbí ẹni pé ó ń rú mi lójú pé ògbọ́n ẹ̀ lẹ́fì yé mi nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní ọmọkùnrin kan tí ìmọ̀jọ́ ń ṣe wọléwọ̀de ní kò pẹ́ yìí ni wọ́n ní wọ́n kó mọ́ àwọn tó pààyàn ṣé ẹ sì mọ̀ pé àìní igi lọ́gbà ká mọ́ mèso rẹ̀ ó tó ṣe bí òwe o. ọ̀pá mi. àṣẹ wọ́n ò pé ọmọkùnrin tá à ń sọ yìí ẹ̀mí ò gbé láti pààyàn lásán ká má sọ tèèyàn abẹ mi ó ló yẹ kí n dé yín o ẹjọ́ náà sì débi kan dúró báyìí bàbá wọ́n ní kó ṣẹ̀wọ̀n àbí kó dájọ́ kú fún bí ó ṣe wá ní kú tàbí kó ṣẹ̀wọ̀n olóògbé mi wá abẹ́ ṣàánú mi rà mí kalẹ̀ o. ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ń tiẹ̀ wá súyàn gé ó yẹ kọ́kọ́ kan wọ́n nú wọn kó ọ̀rọ̀ yìí máa sín ojú kí wọ́n lè bá àmọ́ mẹni tí ó ṣẹ̀ ẹni tí ó ṣẹ̀ sọ́rí pẹ̀lú ọ̀rọ̀ tó bá wà yìí àti ogbà àlàyé tó sílẹ̀ kò ní í kú àṣẹ kò sì ní í ṣẹ̀wọ̀n àṣẹ kó lọ rí fọkàn balẹ̀ àmọ́ o yóò ná ní owó díẹ̀. bàbá owó náà ó tẹ lò yóò tó ẹgbẹ̀rún mẹ́fà ọ̀hún sángílítì báyìí lọ́wọ́ àkó wa ká lè lọ́mọ fẹ́ra àwọn nǹkan rẹ̀ ká lè ṣe bá ṣe ṣe. ó dàbà ẹgbẹ̀rún mẹ́rin ni tí n bá ti ń bọ̀ láàárọ̀ ọ̀la ń kẹgbẹ̀rún méjì tó kù bọ̀ ẹjọ́ ẹ ṣàánú mi kò gbọ́dọ̀ kú kò sì gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n. ǹjẹ́ Adigun àbí kí ló ti pókọ rẹ̀. Adigun lórúkọ rẹ̀. kò ní kú àṣẹ kò sì ní ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni lágbára lọ́wọ́ àwọn ìyá mi tó bá di ní fẹ̀rẹ̀ mọ́júmọ́ ọ̀la kó wá bá mi hàn kó wá gbàṣẹ́ rẹ̀ kí n wá lọ sọ bọ́ọ̀sì sí kí n sọ fún ọ kó o sì ṣe bẹ́ẹ̀ ọ̀ ń yìn mí láwo yóò dáa fún ọ kò ní dànù mọ́ lọ ifá ó gbé ọ èṣù ó ṣàlátọ̀nà rẹ àwọn ìyá mi ò ní fi ọ́ lẹ́nu bá bọ̀. ẹ ṣé àwọn rí bá àmì o mo rí náà ó dáa ó dọ̀rọ̀ ọ̀la. ó dáa o. Adunduntan gbòde o ó gbòde o. mo síjú wapá mi mo bá gbẹ̀fọ̀n lábàtà jáde gbé fi wo luwo ìgbọ̀ngbọ̀n mo síjú iwájú mi tẹ̀tẹ̀ pé àrà mo rí pé yóò dídẹ́ lẹ́jọ́ ogun wọn fún furujákan ǹjẹ́ kí ni gbẹ̀rẹ̀ tí foríkorí àwọn ní babaláwo àwọn ní gbẹ̀rẹ̀ tí foríkorí
kí ní gbẹ̀fẹ̀ tí fi wo luwo gbọ̀ngbọ̀n àwọn olóṣègùn tó gbójú àwọn ní gbẹ̀fẹ̀ tí fi wo luwo gbọ̀ngbọ̀n kí wá ní gbẹyẹ lẹ́gídé tí mo bùjákan àwọn nìyá mi ìṣòro mọ̀nìkà apanimọ̀ àgún olókìkí òru ó jẹ́ dóyán mọ́ bì àwọn ní gbẹyẹ lẹ́gídé tí mo bùjákan ìjẹ́ gbogbo èyí tí mo bá ṣe lónìí kárò rọ̀ mọ́ torí gbogbo táfẹ́ bá ṣe ní bọ́jọ́ láàmú mo pè é mẹ́tẹ̀ẹ̀tẹ̀ jẹ́ mi ní gbèjọ́gbẹ̀ndínlógún bí ọwọ́ fá ìyá Adigun ìyẹn kọjá báyìí bọ́ àyìn wọ́n náà tẹ̀lé ìyá Adigun dúró sáàrin ìyàwó ládé. ìṣoṣoṣù kan kì í rójú pewé ọ̀pẹ tó kù kan kì í rójú yọ̀dọ̀ afẹnupọnmi kì í rẹ́nu fọ̀hún òkú tó kú sọ́run kì í rójú ráàyè yí hà padà níjọ́ ìnímí bá sunmí ọjọ́ náà níyìn nù gbogbo ohun tí Àdìgún ṣe pátápátá tó èdè àtìmọ́lé gbogbo ẹ̀ ni wọ́n fojú yín nù gbogbo bí ó bá kù sí pátápátá kí wọ́n fojú yín nù kí wọ́n darí rẹ̀ wálé ní kánmọ́kánmọ́. ẹ̀yin ìyá mi ẹ ṣé mo dúpẹ́ o ẹ wá rí iṣẹ́ ìkù sí àárín ẹ̀yin méjèèjì báyìí ẹni ìgbọ̀nsẹ̀ bá kọ́kọ́ gbọ̀n láàrin ẹ̀yin méjèèjì òun ni ó gbọ̀nsẹ̀ lérí iṣẹ́ tá a ṣe lẹ́lẹ̀ yóò wá fi ẹsẹ̀ rẹ̀ òsì yóò wá ìdábò yóò fi kì í mọ́ kẹ wá gbìyànjú kẹ ṣe kánmọ́ ń kíá èmi ò dúró dé ní ojú ọ̀nà lọ́hùn ṣe ti gbọ́ mi bí. ẹ ṣé o bàbá ẹ ṣeun o. ẹ yára o. Bùsáyọ̀ iṣẹ́ ló délẹ̀ jọ̀ọ́ dákun torí Ọlọ́run bá mi gbọ̀nsẹ̀ lé lórí kó o já mọ́ ọ lọ. mọ́mì ẹ ló yẹ kẹ́ ẹ ṣe kínní ìnà kẹ́kẹ́ sọ pé kí tún bá yín ṣe mọ́mì ẹ wá ẹ ló yẹ kẹ́ ẹ ṣe mà ẹ má bínú. Bùsáyọ̀ má. o ti ń ṣàánú wá bọ̀ tipẹ́ o ti ń ṣàánú ọ̀rẹ́ rẹ bọ̀ tipẹ́ ibi tó ti parí iṣẹ́ rẹ̀ ó yá bá ṣe kó parí gbọ̀nsẹ̀ lé lórí kó já lọ. mo sọ fún jọ́sí pé ọ̀jà bíi amọ̀ yín kẹ́ ẹ mú báyìí kẹ́ ẹ sóko lè iṣẹ́ yín ó délé mọ́ mọ́mí ò jìnnà sí i kó bàa lè tè ṣiṣẹ́ ń bá ní kí n ṣèbọ̀ kó bàa lè tè jẹ́ yín ló yẹ kẹ́ ẹ ṣe mà mọ́mí ẹ wá ṣe ọjọ́ ń lọ. ìdọ̀ torí Ọlọ́run kò sóúnjẹ nù mí dákun bá mi gbọ̀nsẹ̀ lé lórí kó já mọ́ ọ lọ dákun. mọ́mí tó bẹ̀rù pé ara yín tí yóò yá ní ṣe sọ pé wọ́n yan àwẹ̀ fún yín àwẹ̀ tí yín àtẹ̀mù ń gbà papọ̀ báyìí bí mo ṣe wà yìí láti jẹjẹ mi sí jẹun mi sí mọ́ mi sọ wọ́n mi ẹ̀jọ̀ máa ẹ bá wa ṣe kínní. Bùsáyọ̀ dákun kò sóúnjẹ nù mí. mọ́mí ẹ try kẹ́ ẹ gbìn I'm very sure ó máa wá mà ẹ má bínú. kò sóúnjẹ nù mí. mọ́mí ẹ try mà. bó o la ṣe wá máa ṣe báyìí. tó ń gbòde o àdúdú tó ń gbòde o ó gbòde o àdúdú tó ń gbòde o eré tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye àdúdú tó ń gbòde o. fọ́ọ̀mù kò ní kóòtù ó ti yá ǹdẹ́jà lọ. làwa kájọ bíi sísì ẹ̀fà. sọ́ọ̀mù kò ní ni bàbá kékeré ó já lọ. ìyá Adigun túraká ìran bàbá tí a ọ̀pá yẹn rí ìran wọn ò sì lẹ́ẹ̀wọ̀n rí wọn kúrò mádìgún ni kọ́ paradà kó já jọ lọ báyìí òní ní kóòtù rẹ̀ á lọ rí á sì bọ̀ rí. ìyá Adigun láti yọ ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ń wò sún owó ìran bàbá wa ọ̀sẹ̀ wọ̀n rí ìran wa bàbá wa pọ̀pá yẹn rí akíládájọ́ wà rí tí ó sọ wípé kí ni ó sọ pójú òun kàn ọ̀yá dìdò já lọ ọ̀yá yá lọ. bàbá n ò lè bá yín lọ. kí ló dé. ọmọ kan ṣoṣo tí mo rí ká tọ́jú mi dájọ́ òkú fún. ìyá Adigun má wí bẹ́ẹ̀ mọ́ atẹ́gùn iṣẹ́ wọn ìran bàbá wọ̀ pààyàn rí sọ pé kò ní kú. kò ní kú lágbára Ọlọ́run. sọ pé kò ní kú. lágbára Ọlọ́run kò ní kú o. sọ pé kò ní ṣẹ̀wọ̀n. lágbára ẹlẹ́dàá bàbá rẹ̀ kò ní ṣẹ̀wọ̀n. olúgbò ẹrù rè kí ni ó pojú òun kàn. ìyá Adigun àánú ojú ìjà tó bojú
tó bá ti rí abáyé yọ màá ṣàánú Adigun ni ẹrù rèé. bàbá mo lè bá yín lọ. bàbá kékeré bàbá ló mọ̀ lọ já lọ atẹ́gùn ìṣẹ̀wọ̀n. egbò òrìṣà wọn kúrò mọ́ wọn tí a ní. ká tó wọ kóòtù rán mi létí ìgbìmọ̀ àṣà lọ́wọ́. tọ́ ọ bá tí ì jẹun kí ni ìlú le. ó bomi ara ká ń lọ́jọ́ kọ́mọ ràgbá fún un yóò ta fún ni àbá àbádọ́n ló kù. ẹlẹ́dàá ọmọ kan ṣoṣo tí mò ń bò bíi dígí wọn ní ọ̀rọ̀ fẹ́ dájú ọkú fún mi. ọlọ́run mọ̀jẹ̀ ojú àṣàyàrí mi tàbójú rà ó tó ní pádájọ́ funfun èmi gan ni wọ́n kọ̀ọ̀kan fún. ẹ kú ìrọ̀lẹ́ o èyí ni ìròyìn tó dé sí etígbọ̀ yín ní ìrọ̀lẹ́ yìí ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. ilé-ẹjọ́ ti dájọ́ ikú fún àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn 10 kan tí wọ́n sì ti fi ikú ṣe ìfàjẹ. ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. ọmọdékùnrin kan tó gba ìwé ẹ̀rí oníṣègùn òyìnbó tó mọ̀ nípa àrùn jẹjẹrẹ ti gba àwọn aráàlú nímọ̀ràn pé ó yẹ kí òbí àti alágbàtọ́ kí wọ́n máa tọ́ ọmọ wọn ní iléèwé ní èyí tí yóò jẹ́ kí wọ́n lè jẹ àǹfààní wọn lẹ́yìn wá ọ̀la. ilé-ẹjọ́ ti dájọ́ fún àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn iléèwé gíga kan nígbà tí wọ́n ṣekú pa ọmọbìnrin kan ọmọlẹ́wà iléèwé náà tí adájọ́ sì ti dá ẹjọ́ kú fún wọn. Ṣadé Yusuf lọ síbẹ̀. Adigun. ní báyìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti ẹ̀rí tó gbámúṣé a rí i pé àwọn ọ̀daràn wọ̀nyí jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. fún ìdí èyí kí eléyìí lè jẹ́ ẹ̀kọ́ pàtàkì àti àríkọ́gbọ́n fún gbogbo àwọn ọmọ tó ń ṣe ẹgbẹ́ òkùnkùn pàápàá jùlọ àwọn ọmọ tó ń gba ẹ̀mí ẹlẹ́mìí láì nídìí kan pàtàkì. èyí ni ìdájọ́ mi. gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ̀nyí tí wọ́n ṣe ikú pa ọmọ lẹ́wà ni wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. fún ìdí èyí ilé ẹjọ́ pa á láṣẹ kí wọ́n lọ yẹgi fún wọn títí tí wọ́n fi gbẹ́mìí mì. ẹ rojú ayé báyìí orí Àdìgún ni ò padà lẹ́yìn rẹ̀. báyìí tí a ti wá rí òkodoro ọ̀rọ̀ a rí pé Àdìgún ò mọwọ́ bẹ́ẹ̀ ni kò mẹsẹ̀. ilé ẹjọ́ pa á láṣẹ kí á dá Àdìgún sílẹ̀ kó sì máa lọ ní àlàáfíà. mo dìde. àwọn lọ́balọ́ba ilẹ̀ yìí ṣe ìpàdé kan lónìí léyìí tí ó jẹ́ kí ìgbé ayé àlàáfíà kó bá aráàlú ní tilé toko. ìròyìn náà kò ní jù báyìí lọ. Táwà Kálítù Azeez ni olóòtú ìròyìn. Ayọ̀ Azeez ló mú wá sí etígbọ̀ yín. ẹ máa yá sí ọ. lórí bẹ́ẹ̀ náà lórí ènìyàn níyọ̀ sí. Yàdìgún olùmọ̀kẹ́lẹ́ Yàdìgún ojú rẹ̀ ojú kiri òdìrí hospital. Eré aládùn, eré olóyin mọ̀mọ́, àdùdùn tán gbòde o. Àsìkò ti tó, eré ti bẹ̀rẹ̀ nìyẹn, àdùdùn tán gbòde o. Ọgbọ́n ọlọ́gbọ́n, òun la fi ń ṣọgbọ́n, àdùdùn tán gbòde o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń kíyèsára, àdùdùn tán gbòde o. Àsìkò ti tó, kájọ kọ́gbọ́n kún ọgbọ́n, àdùdùn tán gbòde o. Àsìkò ti tó, ó yá ká fìmọ̀ kún ìmọ̀, àdùdùn tán gbòde o. Ọmọdé ilé, gbogbo yín ẹ súnmọ́ bí, àdùdùn tán gbòde o. Ẹ̀yin àgbààgbà, ẹ wá kan fìdí. délé báyìí. mo dúpẹ́ ọlọ́run tó sọ mi lọ tó sọ ń bọ̀ o tó jẹ́ forígún tó jẹ́ fẹsẹ̀ kọ o ọlọ́run mo dúpẹ́ o. ó yẹ kémi náà ṣe bí ológun á máa gbé èèyàn dádúgbò yìí. hey bro joy standard hey joy inú mọ́ mi máa dùn ọba àwọn lọ́kọ́dẹ̀ dé. Àsìkò ti tó, ó yá ká fìmọ̀ kún ìmọ̀, àdùdùn tán gbòde o. Ọmọdé ilé, gbogbo
ìwòyí ẹ̀sùn mọ́ bí Adunduntan gbòde o ẹ̀yin àgbààgbà ẹ wá kan fìdílé Adunduntan gbòde o gbogbo wa pátá ló yẹ ká jọ wò ó Adunduntan gbòde o ìrírí ńlá ìṣẹ̀lẹ̀ tó fa kìkì Adunduntan gbòde o Adunduntan eré olóyin mọ̀mọ́ Adunduntan gbòde o eré tìyá o ẹ má bá wa. báwo dẹ̀ ni gbogbo àwọn iṣẹ́ tí mò ń pè ó ń yé ẹ ní àbí kò yé ẹ. ó yé mi nà ó ṣáàrí last semester results pé mo sí ní improve ó yé mi dáadáa. Bùsáyọ̀ but ó sọ fún mi pé o máa wá ní ìjẹta kí ló tí mi rí ẹ mú. báwo ló ń jẹ àyẹ̀wò mo sì máa sáré rán mi iṣẹ́. báwo dẹ̀ níbi tán rẹ̀ sí òsì problem. mo tún ní kí n tún ṣàlàyé àwọn nǹkan sí fẹ́ torí àwọn nǹkan kan sì kù tí mo tó fẹ́ kọ́ wọn. Jókòó méje pàlàfíà yìí dára jókòó ọkàrí àǹtí ọ̀nà àlùbáríkà. Adigun ó ní àlùbáríkà àdúrà rẹ̀ ó gbà ọ̀dọ̀ rẹ̀ mọ́ wà ọmọ màá rẹ̀ padà wá fún ọ. ẹ káàsì. báwo ni Kọ́lá sùn wá pa. sọ ma pé n tó jẹ mú kó tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni wàhálà tó wà nílẹ̀ ń gbọ́ lọ́ọ̀ sí ti bá a bẹ́sù wí tí wàhálà ti tán mo wá wò pé kò sí tó yẹ kí n ṣe ju wípé kí n tó mọ padà wá fún ọ ṣùgbọ́n mo fẹ́ kí Kọ́lá mo fẹ́ kọ́ màwé o má bàa fọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ mu kó o ṣe lẹ́gbà n ò fi sọ́dọ̀ rẹ fi sọ́dọ̀ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ só ti yẹ ọ bí wọ́n ṣe màwé kó náà màwé ẹ̀jọ̀ lálùkárí kápọ̀. dádì Kọ́lá ò kì í ṣe ọmọ burúkú torí mo ti mọ̀ tipẹ́ ẹ̀kọ́ dẹ̀ ní ìwà ìpáǹlẹ̀. àmín ṣùgbọ́n sọ ọmọ kékeré èṣù tí ó bá dì sí ọmọ kékeré láyà ẹgbà làbí yọ mo lọ́rọ̀ kan tí mo fẹ́ bọ́ sọ tó sì wà lọ́kàn mi ǹdẹ̀já sọ̀rọ̀ náà kò káyọ̀. ọmọdé àfẹ́sọ́nà rẹ̀ ṣé Bùsáyọ̀ kì í ṣe àfẹ́sọ́nà. ọmọ dáadáa lọmọ yìí má jẹ́ ọbọ ọmọ lọ́wọ́ irú eléyìí lọ yẹ ń dìlé wa tó ti yí ọ ọmọ gidi ni nígbà tí o ní problem tó o bá rí akitiyan rẹ̀ bí ti lọ nípọ̀ bí ti lọ nípọ̀ mo tún pa lọ́dọ̀ rẹ ní ìsìn má sọ nǹkan nu má jẹ́ òkú ò ní dìlé wa sọ ma pé bọ́mọdé bá ń gègé àgbàlagbà lọ́mọ bí tí ó wò sí òògùn dáadáa sórí gbọ́ ọ̀ká mo ti gbọ́ ti mo máa gbógun sẹ́nu wọn. má jẹ́ kí n má jẹ́ pàlà bí àjẹ lára ọ̀ká ni ọmọ mi ọ̀là ìbàríkà. Adigun má gbàgbé ọ̀rọ̀ tí mo bọ̀ sọ so ti gbọ́ bó ṣe rí mo sọ fún ọ ọmọ mi àdúrà rẹ̀ ó gbà ọ̀là ìbàríkà ọ̀là ìbàríkà ẹ bára yí pẹ́ o àwọn òbí rẹ̀ ó jèrè rẹ̀ àwa ní ó jèrè rẹ̀ ọ̀kadì wájúkù báyìí ìbí ń lò. ẹ jẹ́ kí n sì síwájú. má wulẹ̀ sí mi máa jókòó ọ̀kadì ọmọ mi ọ̀sà ní baríkà jókòó ẹ máa ṣe fàájì ẹ máa gbádùn ọgbọ́n ó yá ìwọ wọlé lọ kó bá yàgbé àwọn ẹlá. dáàdi ẹ jẹ́ kó jókòó. kó jókòó kínní. àní ọmọ bàlá bí àyílá ẹ máa gbádùn ti yín kẹ́ ẹ máa gbádùn kẹ́ ẹ máa ṣe yọtọ̀ mi. ọ̀kadì jàre ẹ máa gbádùn ti yín wọ́n máa jókòó gbogbo ní àpè yìí. owó ibi ń pa mí mi gbọ́ ibi ń pa mí. sí kí n lọ bá ẹ ra oúnjẹ wá ní àbí kí n kò tó fẹ́. ṣẹ́ni tí wọ́n lè ní wọn lè jẹ. àwọ̀ ẹ́ tó bá fẹ́ dáná rice wà ní tó bá fẹ́ sí rice ẹ̀wà náà dẹ̀ wà iṣu náà dẹ̀ wà tó bá máa sè so wà wọ kitchen so wà dẹ̀ dáná màá tiẹ̀ jọ́wọ́ ẹ̀wò lé ní ìwé máa dùn. ṣé wà tó kú mò ń bọ̀ nípa mi sọ́njọ́ sílẹ̀.
ń bẹ́ẹ̀ sí oúnjẹ sílẹ̀ èyí wá kó ń bọ̀ lónìí gan lè jẹ́ kí n dáná sílẹ̀ wò pé mo tẹ̀ fẹ́ test oúnjẹ tó bá sí tó mọ̀. mo sì máa dé bí ó pọ̀ àìdí. sí àbọ̀ sí àbọ̀. báwo ni ọkọ tí mo fẹ́ bẹ sọ. ok mo ń gbọ́rọ̀ ẹ̀. ọdún ẹ̀bẹ̀ sọ ni pé ṣùgbọ́n pa sí bọ́ọ̀rọ̀ fẹ́ wá ìbọn tí tó jọ mẹ́ta kù wọ́n dẹ̀ máa sọ pé òkú ọdún mẹ́ta ó ti kó lálejò sáré túmọ̀ ní pé a kì í ṣàlejò ara wa mọ́ ṣé ò sì rò pé ká ti máa gbé gẹ́gẹ́ bí tọkọ àti ìyàwó ni ó ṣàmọ̀ pé ilé obìnrin ń pẹ́ ṣú then my méjì kípa àṣìwà ń school àti graduate so what are we waiting for? Adigun yẹ ká ti máa gbé papọ̀ náà. Bùsáyọ̀. Yes dear. Èmi náà mọ̀ pé tọmọdé bá tó lọ́kọ yẹ kó lọ́kọ ni àdúgbò rẹ̀ but tó bá wù mí sìn látòkè nílẹ̀ wá rí pé ìyá ọ̀bá bàbá mu ni mò ń wọ̀. Ṣé nù sẹ́ àti òsì ni mo fẹ́ fẹ́yàwó sí ni? Wàá ní sùúrù fún mi ni o, mo bẹ̀ nítorí tọ́lọ́run. Wàá ní sùúrù kò síṣẹ́ lọ́wọ́ mi. Kò síṣẹ́ lọ́wọ́ mi tí n bá níṣẹ́ lọ́wọ́ mo máa fẹ́yàwó. Tó o bá dẹ̀ sí kò síyàn sómọ mo bẹ̀ nítorí tọ́lọ́run. Jọ. Gbogbo tó ń try láti sọ lóye mi pátápátá. Bọ̀ ṣé wò rò báyìí pé bẹ́tà bá ṣe wedding tán á gbé papọ̀ as in nǹkan lè dá owó á dé ṣáà tó sọ wípé rẹ̀wọ̀n ló máa ń pọ̀ ọmọ wáyé yẹn ṣùgbọ́n wọ́n sì sọ ni Adigun jẹ́ pé bùkátà ló ń wò àbí owó anything tí bá wọn fi sọ̀rọ̀ kò tó wá lè fi assista méjì tá náà fi jẹ́ èèyàn wọ́n á ṣe ìnáwó bùkátà lè fọ̀ lọ́nà á gbé. Bùsáyọ̀ ọ̀rọ̀ obìnrin pátápátá ni wọ́n ń sọ yẹn wọ́n náà mọ̀ pé àwọn àgbà máa ń pariwo pé kíní kan bàjẹ́ jẹ́ apá ẹ̀gùn ju ìtàn lọ. tí n bá ní iṣẹ́ lọ́wọ́ ìgbéyàwó á wá onídá kí n fẹ́ kí n tó gbé jù sínú ìyà Bùsáyọ̀ dákun torí Ọlọ́run àforíjì mi tí n bá lọ sékòó tí mo bá dé wọn náà sí Ọlọ́run máa kí èkó délé mo dẹ̀ believe pé èkó máa san mi tí n bá travel lọ sékòó tí n bá dé màá bá ẹ láti jẹ́ pé ká mú déètà máa sì ètò ìgbéyàwó yẹn tó ń torí Ọlọ́run mo bẹ̀ ẹ́. mo fẹ́ lọ sí. bẹ́ẹ̀ ṣọlẹ̀ ọ̀gá yẹn máa rọrùn ṣá. kí ló dé tí ò ní rọrùn. náà wàá fún mi sílẹ̀ sí ìgbà wájà ìlọsẹ́kọ̀ọ́. Bùsáyọ̀ ó fọ́ nìgan ṣé mo ní fóònù àmúdẹ máa pè ẹ́ níwọ̀n gba àgbà tí mi bá ti nífẹ̀ẹ́ dọ́kàn tí wọ́n náà dẹ̀ nífẹ̀ẹ́ mi dọ́kàn èmi rò pé a tó lè fi ọ̀bẹ ìjẹra wa ní ṣùgbọ́n. anyway mo ti gbọ́ ẹ tó bá ẹ̀dọ́ ọ̀nà ìwọ́jú ẹ̀ lọ́nà. nǹkan tí ìbá bá rogun ló máa ń kọjú mọ́ ọ. lágbára Ọlọ́run èkó adágbà ẹ̀ bọ̀ ṣe kíá o wọ́n tẹ̀ bá fọ bọ́ọ̀dún pilẹ̀ wìrì wọ́n fẹ́ já ọjà o tó bá tún wá já tó pọ́sibú kò má tún níyì tó sì gbọ́ Adigun jọ torí Ọlọ́run má gbàgbé mi. mo ní gbàgbé. ṣé o miss me? mo miss ẹ mo feel ẹ gan. Àdúdú tó gbòde o, ó gbòde o, àdúdú tó gbòde o. Àdúdú tó gbòde o, ó gbòde o. Wọ́n ní tó ọ̀rọ̀ tó bá lọ sọ́dọ̀ ọ̀pọ̀ ẹ̀ lánàá ó fún mi fi bà kí ló ṣẹlẹ̀ ẹ̀sìn kankan. wọ́n mi à sọ̀rọ̀ bọ̀ òun ò dẹ̀rùn Adigun yarí ó ní àfilá tó bá toríṣẹ́ wà tó ṣègbéyàwó nílẹ̀ ẹ̀dẹ̀ máa wò Nàìjíríà tàwa yìí kò síṣẹ́ kò sì ti sún èmi báyìí. ó rí sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló sọ jáde yẹn kò sẹ́ni tó fẹ́ gbéyàwó sí láìsàn omi láì ṣiṣẹ́ tí wọ́n fẹ́ bímọ sínú ibi ọkọ tèmi máa ṣe ni pé màá pẹ ẹ̀gbọ́n mi tí bá kọ ọ̀nà a máa lọ sí London sí ìyẹn tún kọ́. tèmi bá travel àti ń sin Adigun kọ́. mi ò lè lọ sìn mo mọ tìyẹn kò lè lọ sìn tó bá dẹ̀ dán
màmá wa mú Adigun lọ́dọ̀ náà ò sí ẹ̀gbọ́n mi máa ń sọ fún mi every time pé lọ́dọ̀ ò sí kọ́kọ́ lọ náà tí wọ́n bá rí bọ́ọ̀ ṣe rí wà á má dìbò ìyẹn tó ń kọ́. ẹ ṣe wà. Ire tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye àdùdù tó ń gbòde o eré aládùn eré olóyin mọ́mọ́ àdùdù tó ń gbòde o àsìkò ti tó eré ti bẹ̀rẹ̀ nìyẹn àdùdù tó ń gbòde o ọgbọ́n ọlọ́gbọ́n òun la fi ń ṣọgbọ́n àdùdù tó ń gbòde o. Mọ́mí, ẹ wú mi ní parọ́ fún yín o ìyà tí mo jẹ ní ìgboro ní èmi kì í ṣe ìyà kékeré o. kí ló dé. ẹ ti tún sọ pé lórí kí ni ṣé mo sọ bí tí mo lọ fún yín ni. a sọ̀rọ̀ aláàjì ni. ìgbà tí mo débẹ̀ mi ò bá aláàjì ńlé ẹ tí mo bá ó ní dandan láò pé mi ò ní lè rà aláàjì pé bọ́ọ̀tì wà ní gan mi ò ní lè rí wọn nǹkan tí mo bá fẹ́ ni kí n sọ fún òun mo sì bẹ́ẹ̀ kó tiẹ̀ jọ kó ṣàlàyé bí wọ́n bá ṣe rìn fún mi ó sì lọ́fà akẹ́kọ̀ọ́ tó lòun ò ní sọ nǹkan kan fún mi àfi nǹkan tí mo bá fẹ́ kí n sọ fún òun kó lè sọ fún aláàjì tá a bá dé. tọ́gbà tí mo sáà sọ síwájú tí mo sọ lọ mo ní kí mo fẹ́ mo ní iṣẹ́ ni mo fẹ́ wá ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé kí n lọ kọ ìwé ìgbanisíṣẹ́ wa pé tàlájì bá dé òun á fún wọn ní ìwé yẹn so wọn á lè fi ìwé yẹn jíṣẹ́ so èmi rẹ̀ wò pé mo sáà ṣe kúrò ń bẹ̀ ni torí kò tiẹ̀ sí mọ́ọ̀chì kankan lápò mi tí mo lè fi gbé báyìí. máa yẹn ó kàn dùdọ̀ tí mi bẹ̀ ní bíbá pé mo tiẹ̀ kàwé rárá ló ṣe sí mi bẹ̀ ó mọ́ mi ó ti sú mi o. mọ́jì ò sú ọ o ẹni tí ó ga láyé ẹsẹ̀ rẹ̀ ó ti rìn o mo fọlọ́ bí ọkọ mi yóò dà fún ọ mọ́jì ò sú ọ ṣe ni kó o wọlé báyìí nísìnyí kó o lọ wẹ̀ kó o jẹun kó o mú kó o sùn nígbà o bá sùn ara rẹ̀ ọ̀nà o ti gbọ́. èmi náà mọ̀ pé ó sú mi ọ̀rẹ́ mi ò lè sọdẹ nínú igbó àṣùgbọ́n mọ́ mi ìyá ti pọ̀ ju awáṣẹ́dọ̀ wọn ni kò ṣiṣẹ́ awáṣẹ́ nígbà wọn ni kò ṣiṣẹ́ ìgbàwó lè yẹn ìgbà tí ìbá fi ogún ọdún pilẹ̀ wèrè ìgbàwó ló tó fẹ́ jájà mọ́ mi ẹjọ́jọ́ lọ ṣàánú mi. o ní ìṣiṣẹ́ ohun tí mo fẹ́ kó yé ọ ni wípé bí náà bà tán lórí ẹ̀jẹ̀ tán lè kán náà o mo fẹ́ kó o mú sùúrù ni sórí tó ń rí ọkọ̀ wà gan o kọ lọ tó o bá kọ lọ báyìí o rí àlàjì ń bò bá pẹ́ sọ̀rọ̀ mi yí ọ. ẹ jẹ́ kí n sáré mo fẹ́ jẹ́ ń wẹ̀ òun yẹn pọ̀ gan. ọkọ jẹun oṣù díẹ̀ ọkọ mi yóò kúkú dá lágbára Ọlọ́run lágbára Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ jọ bá làjú pàdé yóò sì yọrí sí ọjọ́ fún ọṣẹ tó dáa ọkàn tèmi náà balẹ̀. la fi ń kíyèsára àdùdù tó ń gbòde o àsìkò ti tó kájọ kọ́gbọ́n kún ọgbọ́n àdùdù tó ń gbòde o àsìkò ti tó ó yá ká fìmọ̀ kún ìmọ̀ àdùdù tó ń gbòde o ọmọdé ilé gbogbo yín ẹ súnmọ́ bí àdùdù tó ń gbòde o ẹ̀yin àgbààgbà ẹ wá kan fìdílé àdùdù tó ń gbòde o gbogbo wa pátá ló yẹ ká jọ wò ó àdùdù tó gbòde o ìrírí ńlá ìṣẹ̀lẹ̀ tó fa kìkì àdùdù tó gbòde o. ṣé wàá pa ṣé kò sẹ́yìn ni mo rí láti tẹ wá nípa àwọn sẹ́lẹ̀dọ̀ ọ̀hún. èmi ni mo wà ṣé ẹ rí mi nígbà tí mo wá. mo rí yín gbà yẹn báwo wà ní ṣé mọ́nìjà ti dá yín lóhùn. ẹ wo ohun ò dá mi lóhùn nǹkan tí mọ́nìjà ń sọ fún mi ń sìn wọ́n ní pé ẹnìkan ti wá kó tó di pé èmi wá pé àbúrò àwọn ní ẹni yẹn. irọ́ ni jàre mọ́nìjà tó fọkàn kò ń sábúrò rẹ wọn gẹ́ẹ̀kan ló kàn wá tó ń sọ pé nípa ọ̀rọ̀ iṣẹ́ in fact nítorí yẹn dẹ̀ pọ̀ wá kò dẹrùn ló attract mọ́nìjà tó ń sọ pé àwọn ẹni yẹn làwọn máa gbéṣẹ́ fún kò ń ṣe àbúrò rẹ wọn kankan. ó túmọ̀ sí pé torí obìnrin ni mọ́nìjà ti já ìwé lórí obìnrin yẹn ni wọ́n pa èyí mọ̀ pé kò sí nǹkan tó lọ́wọ́ lè ṣe ẹ̀mí. ohun tí mọ́nìjà yẹn bá dẹ̀ ti sọ ńlá bẹ́ẹ̀ ti gé ó mì náà tó bá sọ ni. ọlọ́run máa pèsè tẹ̀yìn náà fún mi. sùúrù àlàyé sùúrù lọ́lọ́run wà. gbòde o àdùdù tán eré olóyin mọ̀mọ́ àdùdù tán gbòde o eré ti yá o ẹ máa bá wa ká lọ àdùdù tán gbòde o eré ti yá ẹ máa. owó tí mo ní kọ́ lọ séèfù nǹkan tó ti séèfù ẹ̀. mo ti séèfù. ok ọ̀kárí bá a mú tẹ́lá. but mo ti fi sí ọ́fíìsì. ó ṣe lè fi sọ́fíìsì ló fẹ́ máa gbé ni bọ́ọ̀ ló yẹ ń ṣe bí eléyìí. nígbà tó ti ṣèfowó owó tán ó dẹ̀ mú tẹ́lá wá fún mi màá lè fi pamọ́ báwo ṣe fẹ́ ṣe confirmation bóyá o ti ẹ̀sán owó yẹn ń sìn báyìí. wo mi fẹ́ ó gbèsè ẹ̀ dé o ẹ ń bá fẹ́ bá mi ṣiṣẹ́ ó lọ bó ṣe yẹ kó lọ gerege ni màá fi lè gbẹ̀rí ẹ̀ jẹ́
nígbà tó sanwó tó mú tẹ́lẹ̀ àìwá báwọn mo sì fẹ́ mọ̀ pé ó sanwó mi ò ní fẹ́ báyìí o kí ló dé tó bá fẹ́ bá mi ṣe ogbódò lóòótọ́ ni lèyẹn fi máa ń gbẹ̀rí èèyàn jẹ́ báwo ni ọ̀gá rẹ̀ ẹgbẹ̀jọ́ mẹ́ta ẹgbẹ̀lẹ̀ ṣé nǹkan dùn Ìdọ̀tún Àdìgún rè o ọmọ ọ̀rẹ́ mi ni àjọṣe kékeré ni ọ bàbá rẹ̀ ṣèyàn pọ̀ nígbà tí nǹkan ò tí ì dá tí gbogbo ẹ̀ ń lọ yìí tí ilẹ̀ ń dó yìí ká ló gbé àlọ́ sókè kọ́lọ́n tó ní kí gbogbo ẹ̀ máa jọra wọn báyìí àwa lè rí àwọn èso ara rẹ̀ ká páàrí nǹkan kan torí pé ipò sulẹ̀sẹ̀ ẹ̀ wù kódà bó ṣe ń wo ó kàwé o ó kàwé gan-an orí rẹ̀ pé ọlọ́run ní dọ́pọ́lọ́ rẹ̀ rú ọmọdé ọlọ́run ní dàtí ẹ̀ náà rú o àtàwọn tí ń wò wá náà bó ti rí nìyẹn ọmọ tí ó ṣẹlẹ̀ nísìn ilé epo ilé tí tó wà ní Agadangba lọ́hùn ilé tó ń mójú tóun òun kọjá lọ bẹ̀ yóò kọjá lọ bẹ̀ yóò lọ mójú tóyún ní tuntun ilé ìtajà ẹ̀kọ́ sí alágbàdo ní àkọsí alágbàdo ń bí òun ló máa ẹ́ẹ̀dì yẹn ní ìsìn tó lọ wọn mójútó so pé díẹ̀díẹ̀ ni a máa fi òye iṣẹ́ yẹn dá máa fi yé díẹ̀díẹ̀ ni àbí tí ń wí o ti yọ ní ìsìn ilé epo talágbàdo ń bí ẹni wọ́n yóò kọjá sí ibi ti tẹ́lẹ̀ ilé tí akọ́sí Alágadangba lọ́hùn a máa fi òye iye díẹ̀díẹ̀ náà ni tí ó ti yọ bó ti jẹ́nu ọlọ́run àjọ tí àsìkò tá a jọ parapọ̀ yìí àjọ gbépọ̀ wa ọlọ́run ojú ó ṣèṣe oore o bí ó ti jẹ́nu bó bá tún dìrọ̀lẹ́ kó o tún jẹ́ ìrí ọ ká máa ṣàlàyé tí wọ́n bá tún kù ń bẹ̀ o ẹ̀yà ọ̀ká ni. àbí inú yóò dùn sí bó ṣe pín wa yẹn. kéṣe. ẹ jẹ́ ká máa lọ. ẹ̀gbọ́n mi Ọlọ́run ẹ disappoint mi nígbà tẹ́ ní kí n wá lónìí ẹ dẹ̀ mọ̀ pé next week la máa bẹ̀rẹ̀ exam mi ò lẹ́yìn kan tẹ́ ṣe rárá tọ̀. ṣé màá máa parọ́ fún ẹ ni wọn náà sàmọ̀ pé mi kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítòsí ẹ̀ ní pé mi nǹkan sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ibi tí mo ti ń ṣiṣẹ́ yẹn wọ́n ti gbé mi kú ń bẹ̀ ibi tán gbé mi lọ́sìn kò sọjá ń bẹ̀ rárá so tipátipá la fi ń pa 10,000 daily so ìdí nìyẹn náà. ẹ dúró kílẹ̀ ṣe fún ọ tán fi gbé yín kúrò bẹ́ẹ̀. mi ò ṣe nǹkan fún wọn but wọ́n ní ọmọ kan wá bí nǹkan kan pé bàbá ẹ̀ ti ṣe àwọn lóore rí pé kó dúró níbi tèmi wà yẹn pé kémi padà sí ibi tán ilé epo tuntun tán ṣe ẹ̀kọ́ bọ́dí ilé epo tuntun tán ṣe ẹ̀kọ́ yẹn ibẹ̀ yẹn ò lajú ẹ̀mùdẹ̀mọ̀ sákúrì tó ń fi apá lẹ́dẹ̀ jẹ sàrí ó ní bó ṣe wù ní là ń sì mọ̀lẹ́ ẹni mi ò lè bá wọn ágù pé kán mọ̀ ṣe tó bá wù wọn so reason nìyẹn náà. anyway ọjọ́ wo ni kí n wá gba school fees. mi ò tí ì lè sọ ìgbà tó máa wà náà à ń kí à ń sá ọlọ́mẹ́ni tó kú ẹ̀wẹ́ màá try gbogbo agbára mi. ẹ dúró kí lórúkọ ọ̀bọ̀n yẹn náà. Adigun lórúkọ rẹ̀. Adigun kí ni mo tẹ̀lé forúkọ ẹ̀sìn kò sí nǹkan tó máa ń dúpẹ́. mi ìlànà nǹkan tẹ ṣe fún mi ara o kò dáa rárá. ọ̀rẹ́ ṣe bó ló máa yọjú sí mi lánàá ní kílé tó yọjú sí mi. bó ṣe ń bìnrin léèrè nìyẹn sọ ma pé mo sọ wáyé pé mo fẹ́ lọ gba school fees lọ́wọ́ brọ́dà mi. àwọn sọ fún mi sọ fún mi. nígbà tí mo débẹ̀ ọ̀tọ̀ nìkan tí mo tún bá. kí ló tún ṣẹlẹ̀. àṣé nǹkan ti bàjẹ́ tẹ́gbọ́n mi ò jẹ́ kí n gbọ́. wọ́n ní pọ̀gà wọn kàn dédé pé wọ́n náà ní pé wo mi rò pé o lè máa ṣiṣẹ́ ìbàyìí mọ́ bọ̀ ilé epo mi tí mo ṣẹ̀ kọ́ yẹn wá lọ máa ṣiṣẹ́ ń bẹ̀. wọ́n ní ọmọ ọ̀rẹ́ wọn kan mi ti rántí nǹkan tán porúkọ ẹ̀ mọ́ pé olùfẹ́ máa ṣiṣẹ́ ìbàyìí mi pé bàbá ẹ̀ ó ti ràn mí lọ́wọ́ rí o ó ṣe kinní kan rí o bọ́n ṣe lé wọn kúrò bẹ́ẹ̀ ni wọ́n ní kán lọ máa ṣiṣẹ́ níbi ilé epo tẹ́ ń ṣẹ̀kọ́ yẹn kò wá sí owó òtí ẹ̀ wá yọ fún ara tó gbogbo even mo rí wọn gan wọ́n ti ní ó ti sú mi wọ́n ní mi tẹ̀lé rí school fees mi tí mo ní mo fẹ́ lọ gbà wọ́n ní mi lè rí gbà by this time. ó dẹ̀ mọ́ pé next week la máa bẹ̀rẹ̀ exam ó ló jẹ́ kí n jí wá sódẹ̀ nísìnyí pé bóyá màá rí owó díẹ̀ gbà lọ́wọ́ ẹ̀. ọ̀rẹ́ èmi ò rò pé ojú lásán lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí o báwo lẹ́nìkan ṣe máa dé dédé tó máa gbẹ́ tó ti ń ṣiṣẹ́ kúrò lórí ipò ẹ̀ èmi ò rò pé ojú lásán ni o. ojú lásán mi understand ẹ̀. gbogbo nǹkan ni wo kì í mọ̀ tí ẹ ni well tó bá ní mind mo ní bàbá kan tí ò kí ń bà tì tó bá ní mind ká lọ síbẹ̀ tó bá dé débẹ̀ I'm sure bàbá yẹn tó bá débẹ̀ a máa kó kẹ́yìn ẹni yẹn kó kẹ́yìn sọ́gẹ̀ tó bá dẹ̀ ti kọ̀yìn ẹ̀ síra ó máa nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n tiẹ̀ padà owó dẹ̀ máa wọlé as from there kí ló tó rò ẹni tó bá dìrọ̀lẹ́ tó bá ní mind ká jọ lọ síbẹ̀. wáyé tó fi jẹ́ ká máa lọ nísìn. ẹ̀yin ọmọ Yorùbá ń ti bẹ̀rẹ̀ o tó bá dìrọ̀lẹ́ wá rí mi ẹni wò kí ló ní sílẹ̀ kí ló fẹ́ jẹ. òbí ń pa mí anything. ìyá wọlé.
Adigun ibi ló wà látàárọ̀ kí ló ń ṣe ẹni ṣé ìrònú ló máa sọ̀fù gbogbo pírọ́blẹ́mù yìí ìrònú ò lè sọ̀fù ẹ̀ jẹ́ kí n bí ẹ lè rí ìbéèrè kan ṣé àtijọ́ tó ti dé bíbá yìí mo fìyà jẹ àbó béèrè nǹkan kan lọ́wọ́ mi tí mi ṣe fún ẹ tó fi wá jẹ́ pé ibi ló wá jókòó sí tó wá ronú òfò oúnjẹ lè èyí oúnjẹ ò jẹ in fact ó disappoint mi kí ló ṣẹlẹ̀ gan ní pàtó. Déjì kí bá parọ́ fún ẹ inú mi ò dùn. lọ́nà o. kò sí. Déjì èkó tí mo wá yìí mi wá ṣeré o èkó tí mo wá yìí mo wá kí n lè kóre délé ni tó bá wò wà rí pé mi náà ló bí ìyá mi ń bẹ ńlé mọ́mì mi ń bẹ ńlé tán retí mi pé ọmọ mi lọ sékòó wá gbù látijọ́ tí mo ti dé kù òun jókòó kalẹ̀ ni kò síṣẹ́ kò sí kan kò dáná eléyìí tó bá rí náà nínú ẹ̀ ló ti ń fún mi ọmọ ìyá mo ti ń pa ẹ́ lára náà ó yẹ kí n lè ronú ọ̀rọ̀ ara mi ìjọ́ torí Ọlọ́run nǹkan tó bá máa ṣe fún mi ló kù báyìí o. àrùn bẹ́ẹ̀ ṣe bọ́ọ̀rẹ̀ la pera wa ò pa mi lára but kò yé ẹni adìẹ ńlá gùn ìyẹn ni òjá mọ̀ èmi náà ń try ọmọ kan sọ pé olówó kan o tòsí mẹ́fà o tòsí gbogbo wọn tí wọ́n bá níṣẹ́ lọ tèmi ò níṣẹ́ lọ kò lè yí sí fáwọn méjèèjì lọ títí but problem táwọn rí ni pé certificate ẹ̀rí tí bá ti gbé ọ̀rẹ́ mi kan o ẹ dákun ẹ bá mi gbà síbí o tí wọ́n bá ti rí certificate yẹn báyìí degree holder láéláé wọ́n làwọn ò gbà àìlú gan làwọn gan pa níbí táwọn máa gba degree holder ẹ bó bá tiẹ̀ ṣe ó level certificate ni ó tiẹ̀ mileage wọ́n á wò pé òótọ́ mẹ́ẹ̀dẹ́ ni o Nàìjíríà wa yìí Ọlọ́run yóò bá tún ṣe bá a ṣe bára wa nù á dẹ̀ máa rọ́ọ̀fù ẹ̀ náà lọ but kíní kan wá ṣẹlẹ̀ tí mo wá ronú sí mo wá mọ bí wàá ṣe gbà á àbúrò ọ̀rẹ́ mi kan ṣẹ̀ṣẹ̀ kó tẹ́lẹ̀ mi tábàdé ní parọ́ oh God ọ̀nà owó sí òǹtẹ́ẹ̀lì yìí o tó bá dẹ̀ rọmọ yẹn wàá fẹ́ lè fọwọ́ ṣẹ́ méjì báyìí ọmọ kékeré ní ìjẹ́ kéré ọmọ wa wò pé tó bá lè mọ máléèjì bẹ̀ yẹn tó bá ní sọ pé wàá fẹ́ sọ pé ìwọ ọmọ olówó ńlé ọlọ́nà tó ti lówó rí tó ti ṣe kinní kan rí nítòsí wà ń ta nísìn tí ẹ bá ti bára ẹnu condition tí ò dáa kó adapt mọ́ condition yẹn ni o if not apẹnu ẹ tó bá mọ̀ pé wàá máléèjì ẹ pé kò ní gbẹ̀ ẹ́ kọ̀kọ̀ tunu but èmi ni ìwà mọ bí wàá ṣe láìkẹ́ sí. Déjì ká má wulẹ̀ fa ọ̀rọ̀ gùn lọ títí tí wọ́n náà bá wà rí pé a ti ń bára bọ̀ ń sìn ọjọ́ ti pẹ́ mo dẹ̀ mọ̀ pé o lè darí mi sínú ojú ọ̀nà náà ló máa tọ́ mi sí. Déjì ibi tó ń sọ yìí jẹ́ ká débẹ̀ náà ìgbà tá a bá débẹ̀ nǹkan tá a bá láwọn dẹ̀ máa fún wa àwọn ọmọ sílẹ̀ jọ́ nítorí Ọlọ́run. sórí in fact mi mọ̀ pé wàá gbà pé wàá ṣe wàá mọ tá a ṣe báyìí wàá wá wọlé wàá lọ jẹ́ǹjẹ́ tó bá ti jẹ́ǹjẹ́ rẹ tán á wà máa lọ. ṣé ìwọ ti jẹun ni. lẹ́kọ̀ọ́ wàá fi ibi parẹ́ by 5:30 ìyá gbọ́dọ̀ ti jẹun. lẹ́kọ̀ọ́ ṣé ká ti máa lọ́wọ́ àìkúrò ọ̀yà rẹ. ẹkún ìgbádùn eré Adunduntan eré aládùn eré akọ́nilọ́gbọ́n àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ní bí dúdú ni bí funfun ni o kò sẹ́ni tó yẹ eré sì ń tẹ̀síwájú o kò tó síbẹ̀ o. ẹkún ìgbádùn eré Adunduntan eré aládùn eré akọ́nilọ́gbọ́n àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ní bí dúdú ni bí funfun ni o kò sẹ́ni tó yẹ eré sì ń tẹ̀síwájú o kò tán síbẹ̀ o. ẹkún ìgbádùn eré Adunduntan eré aládùn eré akọ́nilọ́gbọ́n àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ní bí dúdú ni bí funfun ni o kò sẹ́ni tó yẹ eré sì ń tẹ̀síwájú o kò tán síbẹ̀ o.
ìgbádùn eré Adunduntan, eré aládùn, eré akọ́nilọ́gbọ́n. Àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni, bí dúdú ni bí funfun ni o, kò sẹ́ni tó yẹ. Eré sì ń tẹ̀síwájú o, kò tán síbẹ̀ o. Ẹ kú ìgbádùn eré Adunduntan, eré aládùn, eré akọ́nilọ́gbọ́n. Àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni, bí dúdú ni bí funfun ni o, kò sẹ́ni tó yẹ. Eré sì ń tẹ̀síwájú o, kò tán síbẹ̀ o. Ẹ kú ìgbádùn eré Adunduntan, eré aládùn, eré akọ́nilọ́gbọ́n. Àṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ nínú àpò ni, bí dúdú ni bí funfun ni o, kò sẹ́ni tó yẹ. Eré sì ń tẹ̀síwájú o, kò tán síbẹ̀ o.